olóríire kan ò lè jó lóríire láyé kó mọ support Muyideen yìí. Ẹnìkan ò ní jálálùbáríkà láyé kó support Muyideen yìí. Ẹnìkan ò ní mọ iye oríire láyé kó support Muyideen yìí. Ẹnìkan kan ò ní ṣoríire nínú ìran wọn rí láyé kó mọ iye oríire kó support irú Muyideen yìí. Àwọn tẹ́ ẹ bá rí Beautility, my lovely sister, Aládùnní Adé, longest time. Inú yín á dùn, ọkàn yín á balẹ̀. Ọlọ́run á jẹ́ kẹ́ kiri àjò délé ẹ̀ ní parí ṣáájú lágbára Ọlọ́run. Ajáwa Fátókun Adésínà, mo kí yín o. Àbí ok, Ajíwa Abdulkabir Adésínà Fátókun, mo kí yín ẹ ṣé. Inú yín á dùn, ọkàn yín á balẹ̀. Ẹ kú darapọ̀ mọ́ mi. Beauty, mo ń padà bọ̀ wá kí ẹ. Ẹnìkan ò ní mọ iye oríire láyé kó support Muyideen. Ẹnìkan ò ní ṣoríire láyé kó support Muyideen. Kò sẹ́ni tí aṣọ yìí ó tọ́ sí tó yẹ pé ó wọṣọ ìyá yín kípa aṣọ yìí mọ̀ fit yín tí ó support Muyideen. Gbogbo àwọn tẹ́ ẹ bá rí tó bá ń support Muyideen wọn ò lè ṣoríire, wọn ò tiẹ̀ ṣoríire ni. Ẹnìkan gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣoríire láyé ò lè support ẹ. Gbogbo àwọn tó bá support ẹ máa wò wọn ò lè láṣeyọrí. Tí wọ́n bá ti ń kọ́lé tẹ́lẹ̀ wọn ò lè kọ́ parí. Ajáwa Fúnkẹ́, ìyáwa Fúnkẹ́ Adébíyì, Ọlọ́run bá mi pa yín lẹ́rìn ayọ̀. Níwọ̀n bá tó kù kọ́dún yìí ó délẹ̀ ọmọ aráyá kì í kú oríire. Because oríire ò easy láti ṣe. Ṣé ẹgẹ́ tí kan tí mo ń sọ, oríire tẹ́ wò yẹn kò easy láti ṣe o. Àkàbà ọlà ò easy láti gùn. Òkìkí ò easy láti ní. Followers táwọn followers gan ò easy láti ní. Gbogbo ẹni tí ò bá ti wá bùkátà oríire kò lè mọ iye oríire. Al-khabisatu lil-khabisi. Olóríire máa ń mọ iye olóríire ni. Tẹ́ bá rí gbogbo àwọn tí wọ́n máa ń support Àgbàlá Gabriel tí wọ́n kún lọ́wọ́ pé má ní ò ní ṣubú, ẹ lọ wò wọ́n dáadáa, olóríire ni wọ́n mọ iye oríire ni. Wọ́n dẹ̀ mọ iye wàhálà tí yẹn máa ń ṣe kí yẹn tó ṣoríire láyé. Wọ́n mọ iye fìtínà tí yẹn máa ń rí kó tó di pé yẹn ó di ológo láyé. Àwọn tẹ́ ẹ bá tí wọ́n bá ń support Àgbàlá Gabriel tí wọ́n bá kún lọ́wọ́ pé má nìyí Ọlọ́run má jẹ́ ó ṣubú, wàláhì làzim wọ́n mọ iye oríire ni. But gbogbo àwọn tẹ́ ẹ bá rí tí wọ́n bá ń kún Muyideen lọ́wọ́, tí wọ́n bá ń support ẹ̀, tí wọ́n bá ń kọ́ lọ́gbọ́n àrékérekè lóríṣiríṣi òun, ẹ lọ wò wọ́n, wal akibatu lil muttaqin, wọn ò lè lẹ́yìn. Àtúbọ̀tán wọn ò lè dá. Bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ wò wọ́n dáadáa, ẹ lè ráṣọ gidi lọ́rùn wọn. Ẹ ò lè rí bàtà gidi lẹ́sẹ̀ wọn. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ mọ gbọ́ lẹ́nu wọn náà ọ̀rọ̀ òfò. Ọ̀rọ̀ tí ẹ pé yóò mọ gbòdì létí ayé nítorí pé kí ni Ọlọ́run ti já fíùsì àlùbáríkà kúrò lára wọn. Òun lè mọ̀ gbọ́ lẹ́nu wọn. Ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń takò Gabriel, ẹ máa rí pé Ọlọ́run ti ń yọ fíùsì àlùbáríkà kúrò lára wọn díẹ̀díẹ̀. Now, audio tí wọ́n wá play yẹn, Muyideen sọ fún ìyàwó ẹ̀ wípé ṣé àdéhùn tó wà láàrin wa nìyẹn nígbà tí mo káwọ àtàgbàlá Gabriel tẹ̀ ń bára ayé, kí ló dé ẹ bá ń bi Muyideen ìlérè, kí ló fẹ́ gbà nínú kí má nìyó parẹ́ gan? Ṣé tí má nìyí bá parẹ́ ṣáyé tí ẹ máa dá ni? Muyideen, ṣé tí Àgbàlá Gabriel bá ṣubú ṣé láìfẹ́ máa dá ni? Ṣó ní kí wò ó ṣoríire ni? T'Àgbàlá Gabriel bá wálẹ̀ ṣó ní kó kọ́lé, ó ní kó ra mọ́tò, ó ní kó jẹ́yàn láyé ẹ̀ ṣá? Kí làwọn èèyàn fẹ́ gbà nínú kéèyàn wálẹ̀? Kí ni àwa èèyàn kí la fẹ́ gbà nínú kéèyàn parẹ́ náà? Kí la fẹ́ gbà nínú kẹ́nìkan ṣubú? Kí la fẹ́ gbà nínú kíyàn kan ó dààmú? Abdulhafiz Abdulkabir ó ní why are you like rubbish? Èmi kọ́ ló bá wí. Èmi kọ́ ló bá wí. Èmi kọ́ ló bá wí.
àwọn tó bí Abdulhafiz Abdulkabir, àwọn tó bí ló ń bá wí. Ẹ mọ̀ pé àwọn kò sẹ́ni tó ṣoríire nínú fámìlì tiẹ̀ náà, òun gan ò ṣoríire, kò níláárí. Tó bá níláárí ni kò ní táìpù tó táìpù yìí. Ẹ ti mọ̀ pé inú ìdílé wọn kò sólógo ọmọ ń bẹ, kò sólógo ọmọ. Tólógo ọmọ bá ti sí nínú ìdílé yín, definitely wọ́n náà máa kó náà mọ́ bólógo èèyàn kan ó ṣe jábọ́. But tólógo ọmọ bá ti wà nínú ìran yín, ò ní bẹ́lọ̀n kẹ́ni tó lógo ṣubú, ò dẹ̀ ní bẹ́lọ̀n kó parẹ́. Ẹ bá mi sọ fún Muyideen, kí ló fẹ́ gbà nínú kí Mani ó ṣubú? Kí ló fẹ́ gbà bẹ́ẹ̀? Èmi ò mọ̀ tó fẹ́ gbà nínú kí Mani ó kọ́rọ̀ Mani ó já sẹ́kún náà. Àwọn Yorùbá mọ̀ ń pòwe kan, wọ́n ní tá a bá lé ni tá a bá bá ni, èèyàn máa ń padà ni. Ẹni tá a bá lé tá a bá bá, ẹ jẹ́ á padà lẹ́yìn ẹ̀. Ẹ wo àtọ́jọ́ tẹ́ ti ń ti bọ̀bọ̀ Àgbàlá Gabriel Mani, ẹ wọ́jọ́ tẹ́ ti ń tì tẹ́ kó dé ṣubú náà. Ó jẹ́ kí ẹ mọ̀ pé Ọlọ́run ṣì wà lẹ́yìn ẹ̀ náà ni. Ẹni tó lọ ń gbé náà rò tẹ́yìn lẹ fẹ́ ti ṣubú. Gbogbo tó ṣẹlẹ̀ s'Àgbàlá Gabriel kò yẹ kó jọ wá lójú. Kò sáànà bí Ọlọ́run tí ò farakọ, kò sáànà bí Ọlọ́run tí ò ṣe mistake, kò sẹ́ni tí ò lè ṣe mistake. Kò dẹ̀ sáànà bí Ọlọ́run kan tí ò fèsì ogun kó tó ríṣẹ́ jẹ́. Èèyàn kankan ò ní fẹ́ ríṣẹ́ jẹ́ láyé kó mọ́ fèsì ogun, because àtogun àti ògo wọ́n jọ ń rìn ni. Gbogbo ohun tí táwọn Àgbàlá Gabriel yìí náà ń fèsì lénìí, lóòótọ́ náà ogun ni, àmọ́ láàpọ̀ ní ògo ló jẹ́ kó máa fèsì ogun yẹn, because ẹni tí ò bá fèsì ogun kò lógo, ẹni tó bá lógo definitely gbọ́dọ̀ fèsì ogun. But kí ni problem Muyideen lórí pé Musa fẹ́ dá Àgbàlá Gabriel lákẹ́? Alálìkùá gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe tó Mani yóò máa ṣe bẹ́ẹ̀ nípò òun rí yìn, ó máa ṣe tiẹ̀ lọ́mọ ní. Kí ló dé tá a bá lé ni tá a bá bá ni, ìyẹn máa ń padà. Because ẹni tó lé títí tó bá tó kọ̀ tó lóò padà yẹn, ó lè padà kú sórí ipò ńlẹ̀. Ọlọ́jọ́ lè bá ẹ lórí ipò òun hustle láti bá. Ìyẹn lè padà ṣòfò lórí ipò ńlẹ̀ ẹni tọ́lọ́hun ò lé. Ẹni tọ́lọ́hun ò lé tí wọ́n lé, ṣé o mọ̀ pé wàá fẹsẹ̀ kọ, wàá kúkú òjijì. Kí ló yẹ tẹ̀ ń lé Mani yẹn fi lọ́rùn lẹ̀? Ẹ jẹ́ ká fi lọ́rùn lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ayé, ẹ jẹ́ ká mú nǹkan míì sọ. Ẹ jẹ́ ká fi Mani lọ́rùn lẹ̀. Muyideen Kachaja, Muyideen Ajigini, Muyideen ní POS. Àwọn àfáà àtẹjọ́ ń kóra yín káàkiri, wọn ò fìbẹ̀rù Ọlọ́run kọ́ ẹni. Ṣé wọn ò fìbẹ̀rù Ọlọ́run kọ́ yín nínú wáàsí tí wọ́n ń ṣe fún yín? Ṣáwọn náà ń fún ẹ nímọ̀ràn lóríṣiríṣi báyìí? Ìwọ náà wo ayé ẹ bó ti rí, ayé rẹ ò dáa, astaghfirullah alazim. Because lẹ́yìn ìgbà tó kúrò l'Àgbàlá Gabriel, lọ wo fọ́tò ẹ nígbà tó wà l'Àgbàlá Gabriel, lọ wo fọ́tò ẹ sígbà tó wà ń sìn. Muyideen sórí pé ayé ẹ ń rọ̀fù sí ni. Kí ló wá dé tó mójútọ́rọ̀ ìgbésí ayé ẹ, gbé ọ̀rọ̀ Àgbàlá sẹ́gbẹ̀ẹ́ kan, fìyàwó ẹlẹ̀ tó bá lóun ò fẹ́ mọ́ náà, máa bá láìfọ́ ẹ lọ, kó múra sí ṣó ti lose hope kó lè ráàánú gbà mọ́ ni. Abírú àwọn èèyàn wo leléyìí? Ẹjá fọmọlọ́mọ lọ́rùn lẹ̀. Ó ti pariwo títí olóbáyàwó ẹ̀sùn. Obìnrin tún jáde, bàbá wa kó máa dùn, Ọlọ́run jẹ́ kẹ́mi àfààní ogun. Wọ́n lọ síbẹ̀, wọ́n tún wá gbé kámẹ́rà sóbìnrin lójú, wọ́n tún interview ẹ̀. Interview yẹn ṣọ́ọ̀kì mi púpọ̀. Obìnrin yẹn wá ń fi gbogbo ègún tó wà nínú Bíbélì ó fi ń búra. Ó ní tí Àgbàlá bá bá òun sùn rí, àbí tí Àgbàlá bá kọnu ìfẹ́ sí òun rí. Enjoy your music. Yọkùnrin ní fans wa, mo rò pé ti gbọ́ fídíò tí àfàwà kó máa dùn ṣe yẹn. Ó ní tí Àgbàlá bá bá òun sùn rí, àbí
tó bá kọnu ìfẹ́ sí òun rí àbó tiẹ̀ ṣe bí ẹni tó fẹ́ kọnu ìfẹ́ sóun rí ó ní gbogbo ègún bíbélì tó wà nínú bíbélì yìí ó ní kó jẹ́ tòun. ṣó pọ́sibù kéèyàn kàn mọ́ gbéra ìṣípè báyẹn ẹ̀yin àáfàá Muyideen àáfàá Jígínní so gbogbo èpè tó ṣẹ̀yẹn náà ẹ̀yin náà ò ní gbàgbọ́ ńbẹ̀. obìnrin ṣépè títí ó gbọ́mọ ẹ̀ ṣépè wípé tí Àgbàlá Gabriel bá bá wọn sùn rí àbókọnu òfẹ́ sóun rí àbó tí ẹ ṣe ẹ̀ rí sí òun kó rí báyìí fóun. ẹ̀yin bàbá Muyideen ẹ̀yin fámìlì Muyideen ẹ̀yin àfáà Muyideen ẹ jẹ́ kí Muyideen náà ó jáde kóun náà ó jáde wá sórí afẹ́fẹ́ kó wá ru àlùkùránì sórí kó gbé dání kó fi búra wípé tí òun ò bá ká Àgbàlá Gabriel lérí ìyàwó òun gbogbo tí ń jẹ́ òfò àdánù ìyà nínú àlùkùránì kó jẹ́ tòun. ẹni kóun náà ó jáde kó ṣerú fídíò yẹn kí ló dé tá a fẹ̀tẹ̀ sílẹ̀ tá a ń pa làpálàpá. ẹ̀yin ọmọ èèyàn ẹ rí òdodo ẹ ò sì tẹ̀lé. afáwa kó máa dùn líǹkì yẹn ò wà òkè líǹkì yẹn ò play kò tiẹ̀ gbé mi wá sórí program yẹn àtọ̀. gbogbo wa la mọ̀ òdodo la rí òdodo kí ló dé tá a tẹ̀lé òdodo. kí ló dé tí a ò tẹ̀lé òdodo. kí ló dé tá a ń fẹ́ tẹ̀ sílẹ̀ tá a ń pa làpálàpá a ṣàfẹ́ máa da omi àlàáfíà nú ayé a ṣàfẹ́ máa dàrú ṣá. ṣé nítorí àtijẹ yìí náà ṣé nítorí àtijẹ yìí náà. obìnrin ṣépè kò sí tí ò fi ṣépè tán. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin àfáà Jígínní mò ń dàrẹ́tì ọ̀rọ̀ ìsọdọ̀ yín gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá Ànábì kọ́ wa. Ànábì ní tẹ́nì kankan bá ti dúró síwájú wa tó sọ pé wàláì tàláì súnmọ́ billahil azim nǹkan báyìí dúdú ni Ànábì ní ẹ gbà pé dúdú ni wàláwù ká Ànábì ò tiẹ̀ jẹ́ dúdú ẹ gbà pé dúdú náà ni. tó bá ti lè fi Ọlọ́run orúkọ Ọlọ́run búra. obìnrin jáde ó lóun fi bíbélì òun fi búra tí Àgbàlá Gabriel bá kọnu òfẹ́ sí òun rí láyé àbó tí ẹ wùwà sí ẹ àbó tí ẹ ṣiṣẹ́ ẹ láyé gbogbo ègún tí ń bẹ nínú bíbélì kó jẹ́ tòun. ẹ gbàgbọ́ náà Muyideen ẹ ò gbàgbọ́ náà èmi náà wá ń true challenges sí ẹ Muyideen ìwọ náà jáde gbé àlùkùránì sórí kó o rú lérí kó o wá fi ṣépè wípé tí o bá parọ́ o tí ẹ ò bá rí Àgbàlá Gabriel lórí ìyàwó ẹ tó bá sùn báyìí ni kò ṣe rí fún ẹ. gbogbo ègún náà àlùkùránì kò jẹ́ tiẹ̀ náà wọ́n náà jáde wá sọ̀rọ̀ ẹ̀. kí ló dé tẹ́ ẹ fẹ́ báyé má ní í jẹ́ náà kí ló dé tẹ́ ẹ fẹ́ bá a kanlẹ̀ kí lẹ fẹ́ gbà nínú kẹ́ hàn lè mọ̀ kí lẹ fẹ́ gbà nínú kẹ́ gbé ṣubú. ẹ rántí pé ìyá kan náà ló bí òun náà tí ìyá rẹ̀ bá sì wà láyé ìyá rẹ̀ ò ní sùn ojoojúmọ́ nìyá rẹ̀ ó mọ bọ́ra sí ògbé yín ṣépè pé gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kọ́ ọmọ òun ó sùn kí ẹ fẹ́ kó òun fojú sunkún ọmọ òun kó rí fún yín báyìí kó rí fún yín báyìí kó rí fún yín báyìí. gbogbo àwọn tí Gabriel ń ṣe lóore tó ń dùnú lọ́wọ́lọ́wọ́ wọn ò nífẹ̀ẹ́ ó ṣubú gbogbo wọn ni wọ́n mọ jílóòrù ni wọ́n mọ gbé yín ṣépè. Muyideen ṣé o mọ iye èpè tó ń gbà lójúmọ́ ṣá ṣé o mọ iye èpè tó ń gbà lójúmọ́ gbogbo àwọn arúgbó tí wọ́n ti wurun funfun lórí Muyideen wọ́n gbé ìyá ẹ̀ ṣépè wọ́n gbé ẹ̀ ṣépè. ṣé kò yẹ kó o mọ̀ wípé òun ṣaláwọ̀ ni èpè ló ń jà ẹ̀ yẹn kò yẹ kó o rí ṣe sí wípé aṣọ rẹ ò kún ò wọṣọ gidi lájọ tó ti kúrò ní Àgbàlá Gabriel ò wọṣọ gidi ò ti máa fura pé èpè ti ń jà ẹ̀ ni because ẹni tó bá ń jẹ lábẹ́ ẹni
kò ní fẹ́ kéèyàn kú, kò ní fẹ́ ká burú ṣe ni. Àwọn tí wọ́n ń jẹ lábẹ́ Àgbàlá Gabriel wọn ò ní fẹ́ ká burú ṣe. Arúgbó ń jẹ lábẹ́, ọkùnrin ń jẹ lábẹ́, obìnrin ń jẹ, olóyún ń jẹ, gbogbo àwọn oríṣiríṣi ìṣẹ̀dá ló ń jẹ lábẹ́. Gbogbo wọn ni wọ́n ń képe jọ, ni wọ́n ń dá lérí ìwọ Muyideen nìkan. Ẹrù tó rẹwà lórí ẹ yìí, sórí ìyá rẹ gbé ṣá Muyideen, orí ìyá rẹ ò lè gbé. Ẹ jẹ́ ká jọ bára wa tọ̀rọ̀. Ìyàwó Ọládélé Jùmọ̀kẹ́, ẹ mọ̀ ní ríkú ọmọ, alẹ́ ni tó bá ní ògo lára ló mọ iyì ògo. Ẹ tó bá lógo lára ló mọ iyì ògo. Ṣó possible kí àfa Ajígíní for example kó bírú ológo bí Gabriel kó wá jẹ́ nílànà mùsùlùmí kó lógo bí Gabriel ṣe lógo yìí kó bẹ́lọ̀ kóhun fojú sunkún ẹ̀. Ìyá Muyideen tó gbọ́njú gbẹ́rẹ́ tó mú action bitter, ìyá tí mu fẹnu já. Ṣérù ìyá yẹn tó bá yẹ pé irú Àgbàlá Gabriel lọ́lọ́ ń taari sí, ṣé yóò bẹ́lọ̀ kó kú? Irú àwa yìí tá àti àwa náà ní ògo tiwa o, àlùbáríkà sì pọ̀ nínú ayé wa, àwọn òbí wa ò kí ń fẹ́ kí nǹkan kan ṣe wa. Tí n bá lọ kí ìyá tó bí mi lọ́mọ tó bá rí signal pójú mi pọ́n díẹ̀, mọ́mọ́ mi wà mọ́ mú mi lójú ọba pé kí ló ṣe é lójú mi, kí ló ṣe é lójú mi, ṣé nǹkan kò ń ṣe é. Odidi ijọ́ kan tí màmá mi ò bá rí kọ́ọ̀lù mi yóò mọ̀ pè mí ni lénìí pẹ̀lú pé wọ́n ti rí mi tó jọ́ mẹ́ta, wọ́n ti fẹ́ pè mí pa látàná, mo lórí ẹ̀mí díẹ̀ ni wọ́n wá ti fẹ́ pè tó ẹ̀mẹ́wàá títí dìsìn pé báwo tún ni ọkọ mi, báwo tún lè ṣe ń feel, because wọ́n mọ̀ wípé ológo ọmọ ni wá, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wá. Tí nǹkan kan bá ṣe wá, àgbá kò dé bá wọn. Tọ̀sán tòru ni wọn ò fi lè sùn lórí pé wọ́n ń ṣàdúrà fún wa, wọ́n dẹ̀ ń ṣẹ́bilé gbogbo ẹni tó ń gbógun tì wá lábẹ́nú. Òkè irú Àgbàlá Gabriel náà máa nírú ìyá tó jọmọ́ bẹ́ẹ̀. Àbí àwọn táwa náà ń ṣe oore fún pẹ̀lú bá ti kéré yìí, àwọn náà ò ní bẹ́ẹ̀ lọ́hùn kí kankan ó ṣe wá. Bí wọ́n bá rí ikú tó bá fẹ́ pa wá, wọ́n dúró síwájú ẹ̀ pé irọ́ o kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ pé ẹ̀yà kan ló bí Pastor Gabriel, bàbá kan ló bí náà. Bí ò bá ní wọn mọ́ láyé, wọn ò lè padà lẹ́yìn ẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń gbógun kó ṣubú ẹ padà parẹ́ gbẹ̀yìn, because orí àwọn gbogbo arúgbó tó ń fún lóúnjẹ yẹn ò ní jẹ́ gbádùn ayé. Ẹ lọ wo àgbàlá ẹ̀, oríṣiríṣi àwọn arúgbó ló kún bẹ́ẹ̀ tí wọ́n ti ní irun funfun lórí tí wọ́n ń jẹ lábẹ́. Ṣérú àwọn yẹn, ṣé wọ́n ò fẹ́ kó parẹ́? Ṣé wọ́n ò fẹ́ kó ṣubú? Ànábì wa Muhammad sallam ó lè yẹ kó yé wa pé àwọn àdúrà kan wà tó yẹ pé òun máa ń tètè gbà, tóun ò ní gbójú kúrò ńbẹ̀, tóun ò ní sọ pé òun ò gbà àdúrà àwọn tí wọ́n bá ń irun funfun lórí, àwọn arúgbó tí wọ́n ti ní irun funfun lórí. Ọlọ́ládùn ọwọ́ àdúrà àwọn tí wọ́n bá tẹ̀wọ̀n ní kálófò. Ṣé mọ̀ pé èpè tí Muyideen gbà lójúmọ́ yóò jẹ́ tí ó fi kú, àrọ́mọdọ́mọ rẹ̀ ó jẹ́ tí wọ́n fi kú, kódà gbogbo ọ̀rẹ́ Muyideen wọ́n mọ̀ jẹ èpè yẹn ni. Kí ló dé tí ẹ jẹ́ ká jáwọ́, ká move forward, ká tún ṣe nǹkan míì nínú ayé wa? Muyideen ṣó fẹ́ kú sórí oyin ni? Ó dùn ní máa ń jẹ́ kó yin kú sínú, àbí ló máa jẹ́ kó ṣiṣẹ́ kú sínú oyin, ló máa jẹ́ kí rà kú sínú oyin. Tí ò fẹ́ gbẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ni, tí ò bá gbẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel mọ́ rí kú ìwọ́gùn gbádùn ayé. Gbogbo aṣọ tó ń wọ̀ wọ́n ń dáṣọ sí ẹ lọ́rùn ni. Muyideen Ajígíní, Muyideen ní POS, Muyideen Àgbàlá akámọ́pẹ̀ ní bó ṣe Muyideen Àgbàlá Gabriel àti Àgbàlá kúrò nínú orúkọ ẹ̀. Lásìjọ́ tó ti kúrò nínú Àgbàlá Gabriel ṣó o dára aṣọ sí rẹ lọ́rùn? Gbogbo aṣọ táwọn arí tó ń wọ̀ yìí wọ́n bọ́ fún ẹ lọ́rùn ni, wọ́n bọ́ sí ẹ lọ́rùn ni. Àwọn àfáà ló ń kó sí ẹ lọ́rùn. Kò wáyé kó wá tún kó ronú kó oorun tún oorun mẹ́ta tẹ̀dá máa ń sùn nínú ayé pé ayé ẹ̀ ò dá sí. Ńṣe la ayé ẹ̀ ń worst, ayé ẹ̀ ń bàjẹ́ sí ni. Kò jẹ́ kó fura débẹ̀ ni. Ojoojúmọ́ tó fi ń gba èpè. Wo àwọn arúgbó tó yí arúgbó tó ṣe ẹ sí tó ṣépè fún ẹ, wo yí àwọn ọmọ kéékèèké tí ò lẹ́sẹ̀ lọ́rùn tó ń bí ẹ ṣépè.
gbogbo iye orí tí màá ní ràn lọ́wọ́ tán gbé ẹ ṣépè ṣé kò jẹ́ kó o tiẹ̀ wá ronú kó o tiẹ̀ jáwọ́ nínú àpọ̀n tí ó yàn kó o mú forward nínú ayé ẹ tó o bá lè ṣe sọ́rí àbí orí nǹkan méjì ló máa ń kórí burúkú béèyàn láyé nǹkan méjì ní sì ń kóre báyàn láyé àìlè ṣe sọ́rí àmọ́ kórí burúkú báyàn mo jù ú lọ lọ́jọ́ orí mi ò lè tẹ̀ fún ó máa ń kó parun báyàn ẹ gbọ́ mi dáadáa mi ò lè ṣe sọ́rí fún ó máa ń kó parun báyàn yẹn máa ń parẹ́ lójijì mo jù ú lọ náà mi ò lè tẹ̀ fún mo jù ú lọ lọ́jọ́ orí ó máa parun kì í ṣe àìmọye àwọn tí wọ́n jù wá lọ àwọn tí wọ́n ò tó wa tá à ń ṣe báyìí fún nígbà tó Ọlọ́run gbé fún wọn jù wá lọ Ọlọ́run kó lé wọn lọ́wọ́ jù wá lọ á ti báyìí fún wọn nítorí pé kí ni àwọn kọ́ Ọlọ́run ló ń dún lára wọn Ọlọ́run là ń kí lára wọn kì í ṣọjọ́ orí yes àìmọye ẹgbẹ́ àbúrò wa tá à ń tẹ̀ fún pẹ̀lú báwa náà ṣe tó yìí àìmọye àwọn ẹgbẹ́ bàbá wa tí wọ́n ń tẹ̀ fún wa àìmọye àwọn ẹgbẹ́ ẹ̀gbọ́n wa tí wọ́n ń tẹ̀ fún wa àwọn tí wọ́n jù wá lọ by far wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n tún gbé fún wa kódà mo nínú àwọn tó yẹ pé mo help lẹ́nu jọ́ mẹ́ta tí wọ́n máa ń dọ̀bálẹ̀ tán tó bá rí mi ni ibi mo ṣe máa ń sọ fún wọn wípé ẹ má máa dọ̀bálẹ̀ fún mi mọ́ mi kì í ṣe Ọlọ́run ẹ stop bẹ́ẹ̀ tó bá rí mi èmi gan mọ̀ wípé nínú kí wọ́n jù mí lọ lọ́jọ́ orí tàbí kájọ jẹ́gbẹ́ wọ́n dẹ̀ dọ̀bálẹ̀ tán fún mi yányán nítorí orí ọjọ́ kan tí mo ṣe wọn kí ló dé tá a bá lé ni tá a bá bá nìyẹn máa ń padà ni ẹ fi má ní lọ́rùn ilé ẹjọ́ ráyè ẹ̀ ṣe ẹ fi má ní lọ́rùn ilé ẹjẹ́ kí ìyàwó rẹ̀ ó jèrè ẹjọ́ kó náà jèrè ọmọ ẹ jẹ́ káwọn ọmọ rẹ̀ ó jèrè ẹ̀ náà kí la fẹ́ ba yé ẹ̀jẹ̀ fún kí la fẹ́ gbà níbẹ̀ obìnrin ti búra pé kò sí kankan tó jọ láàrin òun àti Àgbàlá Gabriel kí ló dé tẹ́ ẹ̀jẹ̀ àgbà gbọ́ tó bá tiẹ̀ wá possible pé ẹ gbọ́ dáadáa tó bá tiẹ̀ wá possible pé nǹkan kan wà láàrin wọn gan ayé ò parẹ́ o ayé ò parẹ́ o yes tó bá tiẹ̀ possible pé nǹkan kan tiẹ̀ wà láàrin wọn gan kó tó di pé o wá sọkọlọkọ òun kókó ló fi fún ẹ òun kọ́ ló fi fún ẹ pé kó fẹ́ náà òun gbọ́ngàn fún ara ẹ ò fẹ́ kó níyàwó dágbègbè òun ìwọ ló wun kókó mọ́ ọmọ ọlọ́mọ ó fẹ́nu ara ẹ sọ pé ìwọ ló wun kókó mọ́ òun ó dẹ̀ tí mo dọ́dọ̀ Àgbàlagbà níṣẹ́ ní tó fẹ́ ní òun ní tó fẹ́ náà nìyàwó ẹ̀ ní kò sí wàhálà gbogbo tó bá ti fẹ́ màá bẹ́ẹ̀ fẹ́ náà ní kí ló tún fẹ́ kọ́ lọ́n ṣe fún ẹ tí ò ṣe tó bá tẹ̀ wá pọ́sibù pé nǹkan bẹ́ẹ̀ wáyé láàárín wọn rí lóòótọ́ kí ni ìṣòro ẹ̀ kí ni ìṣòro ẹ̀ kí ni tójú òrírí kí ni tẹ́tí ò gbọ́ rí gan ẹ tún sọ nǹkan míì tẹ́tí ò gbọ́ rí ẹ sọ nǹkan míì tójú òrírí ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́ a rí nínú àwọn ànábì Ọlọ́run tó náà ṣerú mistake bẹ́ẹ̀ tó ṣerú mistake bẹ́ẹ̀ òun tiẹ̀ rán ó rí àwọ̀ ọmọọṣẹ́ ẹ̀ tó fáìn tó rẹwà dáadáa ànábì Suleiman ó rí àwọ̀ ọmọọṣẹ́ ẹ̀ ọmọlẹ́yìn ẹ̀ tó rẹwà dáadáa ló kó fẹ́ pa ọmọ ló dá ló dùn tó báyìí ó dẹ̀ rán ọkọ ẹ̀ ló gun àrèmábọ̀ ó dẹ̀ báyàwó ẹ̀ sùn Ọlọ́run dẹ̀ bínú sí Ọlọ́run bínú sí ó gbọ́ lálọ́wọ́ ẹ̀ ó fi iná kànàkàn ó padà sunkún sọ́lọ́ Ọlọ́run pé Ọlọ́run ẹlẹ́dàá mi ṣàánú mi mo mọ̀ pé mo ti ṣiṣẹ́ ṣàánú mi Ọlọ́run padà gbẹ́bẹ̀ ẹ̀ náà kí ló dé tó lórí ibú tí yín ò lẹ́mìí ìdáríjì kí ló táyé yín wá bàjẹ́ báyìí Ọlọ́run kò wíkẹ́ẹ̀dì tó yín àbú lórí ibú ni yín ni Muyideen àti gbogbo àwọn tí ó tẹ́jọ́ tán tiẹ̀ lẹ́yìn ṣé ẹ fẹ́ ṣòfò ni ṣé ayé yín fẹ́ bàjẹ́ ni ẹ fẹ́ ṣe nǹkan rí láyé ni ṣé ẹ fẹ́ látúbọ̀tán rí ni ẹ fẹ́ ẹ̀yin gbó fún ara ẹ fẹ́ gbé nǹkan rí sínú ayé yín mọ́ ni abẹ́ tí rò pé ẹ̀ ní ṣoríire mọ́ ni tẹ́ ẹ bá padà ṣoríire lọ́la tẹ́yìn náà bá ṣe oore fún yàn tó bá fi bí sun yín kọ́ ibo lẹ fẹ́ gbà ẹni láàrí kò sẹ́ni tó mọ̀ lánàá Ọlọ́run mẹ́sàn-án bọ̀ Ọlọ́run ò kí ń jẹ́yàn gbé o ó mú ẹ̀san bọ̀ ẹ fi má ní lọ́rùn lẹ̀ mú bẹ̀yìn ẹ jẹ́ ó ráyé ẹ̀ ṣe gbogbo ẹni tó bá ṣẹ̀ ẹ má bínú gbogbo ẹni tágbàlá Gabriel bá ṣẹ̀ ẹ má bínú ẹ ṣàmójúkú òfin ẹ fi ilẹ̀ ẹjọ́ ṣe ayé ẹ̀ kò sẹ́ni tó dáa tán kò sẹ́ni tó mọ̀ tán kò sẹ́ni tó mọ̀ tán gbogbo wa la níbi tá a kù sí gbogbo wa ló lè
ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrá wò. Ọlọ́run ò fẹ́ túnú àṣírí tiẹ̀ náà ni, kò fẹ́ túnú àṣírí tèmi náà ni, ó ń bá wa ń bò ni. Bọ́lọ́run bá fẹ̀dí tiẹ̀ náà sáyé wá rí pé ẹni èpè ni wọ́n náà. Bọ́lọ́run bá fẹ̀dí tiẹ̀ náà sáyé wá rí pé ẹni òfò ni ẹ, ẹni àdánù ni ẹ, ayálẹ̀ kò mọ ẹni. Kí ló dé, kò sẹ́ni tó lè ṣe mistake, gbogbo ẹni tó bá ṣe ẹ foríjì, ẹ ṣàmójúkúrò fún, ẹjọ́ mọ́ ṣayé tiẹ̀, ẹjọ́ ráyè ẹ ṣe. Ẹ mẹ́nu kúrò níbi ọ̀rọ̀ ẹ̀, ẹ tẹ̀síwájú nínú ọ̀gbésí ayé tí ẹ kú ń bẹ̀. Tó bá yẹ pé torí ilé tó kọ́ fún ẹ ló ń já poró lé lórí, ló fẹ́ jẹ́ kó kú, ló ti rò pé ò lè ṣoríire láyé ẹ níbi pé ó kọ́lé mọ́ láyé, ọtí mọ́ ti ní kó ta lé kọ́kọ́ owó fún ẹ. Àbí aládìkùwá olóhùn òdì ẹ mú wọ́n ló nílé ẹ, dọ́kúmẹ́ǹtì wà lọ́wọ́ ẹ, ṣe bó ti wọ̀n ẹ́. Kí ni wọ́n tún ní ìṣòro yín, kí ló tún fẹ́ gbà mú ìdí nìyí? Gbogbo àwọn abiyamọ ń gbé ayé ń gbé ẹ ṣépè o, wàláì wọ́n ń gbé ẹ ṣépè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń support mú ìdí nìyí, tẹ́ ṣáà ń wá ṣubú má ní Àgbàlá yìí, ẹ lè látúbọ̀tán rí o. Bálà àárọ̀ bá ní kó dáa fún yín, ọlọ́sàn ò ní jẹ́ ó dáa fún yín o. Ẹ ní ṣe oríire bìlí pé àwọn ọmọ yín ó ṣe, because àwọn ọmọ yín ò tiẹ̀ lè ṣe, because ẹ̀yin tẹ́ ẹ lógo, tẹ́ ẹ mọyì oríire. Ẹ̀yin tó ọmọ ọlọ́mọ ṣe oríire tẹ́ ń sáré pé àfikẹ́ gbé ṣubú àfikẹ́ fà wálẹ̀, ṣerú yín lẹ fẹ́ ṣe oríire, làwọn ọmọ yín náà fẹ́ ṣe. Táwọn ọmọ tí yín náà bá ṣe oríire láyé, Ọlọ́run á yẹn nìkan tiwọn tí ó gbógun tiwọn tí ó fi já wọn bọ́. Nítorí wà láàkí bá tó lé lọ́mọ tẹ́kìn, ẹ̀sán máa padà kílérí akélérí àwọn ọmọ yín. Ẹ ṣe nǹkan míì, ẹ kú ti gbé POS lé Muyideen lọ́wọ́, yẹn ẹ̀sọ́ kọjá kó continue business ẹ̀. Ẹ jẹ́ kó máa ṣe, kó lọ́n fún àlùbáríkà sí fún. Ó tán, èèyàn lè fi POS kọ́lé, ó lè fi POS ra mọ́tò, ó lè fi jẹ́yìn, ó lè fi tẹgbẹ́ pé tọ́lọ́ bá fún àlùbáríkà sí fún. Ẹ yá àfa ẹ̀ tọrọ àlùbáríkà sí fún. Aṣọ yẹ́lò, POS yẹ́lò, bàbá dúdú fìlà funfun. Ẹ rí pé kò fìtì ẹ̀ gan-an. Ẹ̀yin náà ẹ wo fọ́tò yẹn, ẹ rí kí bọ̀bọ́ yóò wà ókè. Àfáà Jígínní ṣe wá àsìnjọ́ káwọn èèyàn burú, wọ́n tún kọ́ ti fídíò mú ìdí ibi tó ti ń tó ògbé tó ń dátọ́ lẹ́nu. Ẹ wojú ayé báyìí. Ẹ jẹ́ kí bọ̀bọ́ yóò move on nínú ayé ẹ tiẹ̀ sì fọ̀rọ̀ máà nílẹ̀ fún ọdún kan náà. Àti sọ títí ẹnu wa ti bó, a ní ẹ jẹ́ kí máa ní, ẹ jẹ́ kí Muyideen kó tọrọ apology. Àgbàlá sorry kúndàkù máa lọ́nlọ́ ẹ̀ kẹ́ kó forgive ẹ̀. Tó bá fẹ́ lọ wọlé ẹ̀ kó lọ wọlé ẹ̀ wò, tó bá dẹ̀ fẹ́ ta fún ẹ̀, tó bá dẹ̀ fẹ́ ta, tó bá pé ọ̀rọ̀ ìmọ̀ràn tá fún Muyideen nígbà ẹ̀ tó bá kú tẹ̀lé ni, wàláhì ó possible kó nǹkan fún ara rẹ̀ ti fọwọ́ rẹ̀ tálé yẹn tó dẹ̀ máa ti gbá sí, tó ti máa gbá sí, ó ti máa já síta. Pálábátẹ̀ kágbàlá ló ń fẹ́ gbówó lẹ̀, á dẹ̀ tálé orí ẹ̀, á dẹ̀ yọ owó lẹ̀ fágbàlá, oríkẹ́gbẹ́ dẹ̀ máa lọ́nlọ́ ẹ̀. But mi ò ní gbà. Gbogbo ẹ̀ tẹ́ bá tiẹ̀ ti ń ṣèṣe bí abẹ́ á lè súná àjàmá, olórí ibú ló máa ń pọ̀ nù yẹn, máa ń lágídí yá ṣètánì lọ ẹ̀ kí gbà. Ẹ fi bọ̀bọ́ yìí lọ́rùn ilé ẹjọ́ ráyè ẹ̀ ṣe, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká mú nǹkan míì sọ. Gbogbo Nàìjíríà ló ń dàrú, tí kò sóúnjẹ, kò sómi, kò síná, títì ò dáa, kò sépo, ìyà jẹ everybody lọ́tún lósì. Gbogbo ẹ̀yin àfáà wèrè yìí, ẹ lè jẹ́ kájọ pẹnu, kájọ jáde, kájọ pariwo pé kí Tinubu ràn wá lọ́wọ́, kó ṣàánú wa, kó tú wálẹ̀ nínú ebi. Ẹ rí yẹn ṣe o. Gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń gbé ọ̀rọ̀ Muyideen, tẹ́ gbé ọ̀rọ̀ Muyideen sórí, ẹ jẹ́ kájọ panupọ̀ sórí social media, kájọ pariwo kí president ó ṣàánú wa, kó là wá nínú ebi. Olórí burúkú yín ẹ rí yẹn gbé. Ọ̀rọ̀ Muyideen náà ṣá ni ṣá, ṣe fẹ́ sọ́dọ̀ ọ̀rọ̀ Mohbad ni. Ṣe fẹ́ sógun ìdógún Mohbad ni, àbí kí abọ́ olórí burúkú ni yín ni. Gbogbo nǹkan tó ń ṣe wá nínú ayé ẹ̀ rí kankan sọ nípa ẹ̀. Gbogbo ibi tó ń pa wá ẹ̀ rí kankan sọ níbẹ̀. Gbogbo ìyà tó ń jẹ wá ẹ̀ rí kankan sọ sí. Ẹ̀ rí kankan ṣe sí o. Ẹ̀ rí kankan ṣe sí. Ọ̀rọ̀ Muyideen náà ni. Kí ló ṣẹlẹ̀? Béèyàn bá ẹni tọ́lọ́wọ́n bá ọba padà lẹ́yìn ẹ̀, tẹ́yìn kan bá sọ pé fẹ́ gbé ṣubú, ẹ padà parẹ́ ni. Ibi tẹ́ padà yẹjú ọ̀rọ̀ yín sí. Ẹni nínú kẹ́ bọ́ sálì kìámù tàbí kẹ́ bọ́ sẹ́nu tírélà tàbí kí lé owó pa yín. Because ó yẹ kí ẹ mọ̀ pọ́lọ̀ ló ń ṣiṣẹ́ lára máa nìyẹn, kò tí ẹni tó lè dáa tán. Ẹni tí ò mu tí mu sìgá tó bá rí ṣìnà ó máa ṣe. Ẹni tí ò bá lè mu tí ò lè mu sìgá á ṣe ṣìnà náà. Yes, bí ò bá fẹ́ ṣe ṣìnà gan, àpò tọ́lọ̀ ń gbé sí gan, àwọn obìnrin á máa ṣe sí. Àwa tá a dáa tó gan, àwọn obìnrin ṣe sí wa. Àwọn obìnrin ta sí wa, obìnrin kọnu ìfẹ́ sí wa fúnra ara wọn. Mélòó la fẹ́ kà nínú ayé? Mélòó la fẹ́ kà? Obìnrin kọnu ìfẹ́ sí wa fúnra ara wọn. Wọ́n wánu DM wa, wọ́n kọnu ìfẹ́ sí wa. Mélòó la fẹ́ kà? Orí TikTok wọn ò ló ń kà, orí Facebook wọn ò ló ń kà. Àìmọye please ṣàì fún mi ní nọ́mbà yín. Àìmọye àwọn tó kàn máa mú nọ́mbà, àwọn kàn máa pè é direct.
a lè fẹ́ yẹn kù, ìyẹn ò lè ṣe kó má ṣẹlẹ̀ ní gbogbo ẹni tó bá jẹ́ṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó bá gbéṣẹ́ Ọlọ́run dání, ìyẹn ò lè ṣe, kò jẹ́ tuntun, kò lè ṣe kó má ṣẹlẹ̀. Kílẹ̀ wá múra kọ̀kọ́ tẹ́ ẹ takú sójú kan náà bí omi adágún sí tẹ́lẹ̀ nígbó ẹ̀ nígbà ó kò parun lẹ́ ń lọ o. Ẹbí ara bá ń bí nìyí, ẹbí ara bá ń bí nìyí. Ẹ ti gbàgbé orin kan tí Saheed Òṣùpá kọ fáwọn ará bá ń bí family. Ó ní kí ló dé tẹ wá ń lọ pèrò sọ́kọ nítorí àgbàlá. Àwọn tán ò wá mọ̀ ọ̀pọ̀ ọkọ̀ ìparun ni. Gbogbo wọn bẹ́ wọ́n sáré wọ mọ́tò. Mi ní dáko ní lágbájá gangan ló ṣe dráìvà fún. Ó ní kinní kan náà ló ṣe kọ́ńdọ́tọ̀ fún. Ó wá lẹ́bí ara bá ń bí níbo lẹ̀ ń lọ náà. Ẹ má dẹmọ ẹ ṣámọ̀ kò ìparun ni, kò parun lẹ́ ń lọ. Tẹ́ ẹ bá padà lẹ́yìn máa ní ẹ parun, ẹ má parẹ́. Mi ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Muyideen. Mo ti gba àsìkò púpọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Mo fẹ́ bọ́ sórí ọ̀rọ̀ Ìmámù Ògbómọ̀ṣọ́. Ìmámù tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀ fulfilment, what drive ẹ̀wọ̀ bí tó bá lọ, ó ní iṣẹ́ rìn, ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.